ọmọ Yorùbá wọ́n ní wàhálà ti wà tó bá yẹ tún máa sọ pé ẹ má ṣẹ̀rù bà wọ́n. Ẹ wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ní inú ewu ni gbogbo ọmọ Yorùbá wà pátápátá. Ipe ẹ̀yin ọba tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin gan ò lè sọ̀rọ̀ mọ́. Ipe agbára Tinubu gan ò ká ọ̀rọ̀ tó wà ńlẹ̀ agbára Tinubu ò ká. In fact ṣe nígbà tí Omoluka ṣàlàyé mo ló tẹ̀ tí wọ́n á da bẹ́ẹ̀ mo ní kò sí wàhálà o everybody báyìí ló máa jẹ breakfast lójú páálí. Ẹ wá lọ gbọ́ bí bàbá Omoluka bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹẹsẹ ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. tí gbọ́ gbogbo yín pé wàhálà ń bọ̀ wàhálà tí pa Tinubu ò lè ká gbogbo yín lójú yín rí ohun tó wà lẹ́yìn pa Tinubu ò ká ipa ẹ̀ ò ká. Mo sọ̀rọ̀ yìí fún yín pé ẹ mọ̀ wá as a public person oríṣiríṣi information là ń gbà from various kind of people àtẹni tó fẹ́ wá àtẹni tí ò fẹ́ wá àtẹni tó fẹ́ kó bá wa àtẹni tí ò ṣe pé ó fẹ́ kó bá wa tó jẹ́ pé wọ́n dúró sórí òtítọ́ gbogbo wọn náà ní mẹ́sẹ̀ẹ̀jì àwa náà á gbé yẹ̀wò àmọ́ tá a fẹ́ mú lò ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti wá jáde sọ̀rọ̀ fún yín wípé Fúlàní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n máa wọ ilẹ̀ yìí kán mọ òyìnbó wo náà máa ń lò sí kán máa rúùtù gbogbo ilẹ̀ yìí pápátá kán fẹ́ gbà lọ́wọ́ yín tí ò dẹ̀ sí tẹ́ fẹ́ ṣe wọ́n ti ń ṣe é o. Now nígbà tí wọ́n lọ ṣàkọlù sí ìlú Ọ̀wọ̀ tí wọ́n lọ kọlù church lọ́wọ̀ tí wọ́n pa èèyàn tó lé ní 80 lọ́wọ̀ mo jáde mo sọ àwọn ọ̀rọ̀ kan fún yín pé ẹ wo tí mo rí before Ọ̀wọ̀ yẹn ni mo ti kígbe pé àwọn pípọ̀ yìí dáná fẹ́ ṣe rèé. Number 1 wọ́n láwọn fẹ́ máa kọlù church wọ́n láwọn fẹ́ kọlù sálámọ́sí ẹ má bínú bí mo ṣe pé òbí sálámọ́sí níbi mọ́ṣáláṣí wọ́n láwọn fẹ́ máa kọlù mọ́ṣáláṣí wọ́n láwọn fẹ́ máa kọlù pátí níbi tó ti ń ṣe pátí tèrò pọ̀ sí. Mo sọ eléyìí kò pẹ́ tí mo sọ̀rọ̀ yẹn jáde fún yín ni wọ́n lọ ṣàkọlù sọ́wọ́. Lẹ́yìn ẹ bá mi pín ètò yẹn jẹ́ kí n máa rí kọ́mẹ́ǹtì yẹn jẹ́ kó máa jáde kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń pín nínú YouTube nínú TikTok nínú Facebook ẹ máa bá mi pín ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ káwọn èèyàn wá gbọ́ kán lè mọ̀ ìgbésẹ̀ tó kàn tó yẹ ká gbé kán lè mọ̀ ìgbésẹ̀ tó yẹ ká tún gbé nẹ́ẹ̀sì. Ogun àsọtẹ́lẹ̀ èèmẹ̀ parọ́. Náà mo pariwo yẹn gbà yẹn ṣùgbọ́n títí di èní ẹlẹ́nìí àwọn tágbára wà lọ́wọ́ wọn àwọn governors àwọn senators àwọn reps àwọn captain of industries àwọn ọmọ Yorùbá tọ́lọ́run ti gbà fún lóríṣiríṣi bá a ṣe kígbe tó àwọn ọba kò sí nínú wọn tó sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ attack wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlù wá ẹ rí i pé wọ́n fọgbọ́n ṣe wọ́n fi sùúrù ọgbọ́n wọ́n fi ń tó. Ìdí ni wípé wọ́n ní plan mo ti sọ fún yín many times gbogbo àwọn pípù yìí ní plan wọ́n ní ìpinnu. Àwa là kíyèsára Yorùbá ló sùn tó ń họrùn Yorùbá ló ń ṣe pátì Yorùbá ló ń ṣe pátì. Àwa là ń sùn tá a ṣe pátì ní ráì kàkà ká jókòó ká ní plan ká ní ìpinnu níṣẹ́ ni gbogbo wa pápátá níṣẹ́ là ń ṣe pátì àfọmọfọkọ à ń joyè à ń jẹ igbá yàgò ṣòwò àgbà pé pátì kẹrò ń lọ rẹrẹrẹ. Ó mà ṣe o ọmọ Yorùbá. Mo tún rìpítì eléyìí lẹ́ni pé tẹ́ ẹ̀ bá ti múra tẹ́ ẹ̀ bá gbégbèsè tó yẹ kẹ́ ẹ gbé àwa ọmọ Yorùbá tá a bá kọ̀ tá a gbé ikú ń bẹ lóko ló ń gẹ́ kì í ṣe wú ikú ó wà lóko ló ń gẹ́. I am telling you this torí pé kí ni ogun àsọtẹ́lẹ̀ ni o. Now nígbà tó tó àsìkò kan
bàbá Akíntóyè jáde wọ́n sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Láìpẹ́ yìí bàbá yẹn tún jáde wọ́n tún sọ̀rọ̀. That is our daddy Professor Banji Akíntóyè. Bàbá tún jáde wọ́n tún sọ̀rọ̀. Wọ́n ní báyìí ni wọ́n ní báyìí ni wọ́n ní báyìí ni. Ọ̀pọ̀ gbogbo ẹ̀ pátápátá kò sí tẹ́nikẹ́ni rí ṣe lé lórí. Bàbá tún send message jáde message wípé lágbájá báyẹn bá mi pín program yìí fún àwọn lọ́ba. Ẹ wo ohun tó ń bọ̀. Wọ́n ní tá bá parí ààwẹ̀ táwọn abẹ̀rẹ̀ sí ní strike, àwọn abẹ̀rẹ̀ sí ní ṣàkọlù. Wọ́n ti parí ààwẹ̀. Ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa, the question we should ask ourselves is that ṣé lóòótọ́ ṣé wọ́n strike, ṣé wọ́n ṣàkọlù àbí wọn ò ṣe? Gbogbo yín lẹ mọ̀ pé wọ́n ṣe é. Èyí tí wọ́n ṣe ní Kwara ó wà ń bẹ̀. Èyí tí wọ́n ṣe ní ibi fúnra ní Èkìtì lọ́sẹ̀ tó lọ, àìmọye ìlú tí wọ́n ṣàkọlù sí l'Èkìtì state. Ká má sọ t'Ondo state tó tiẹ̀ jẹ́ pé ìyẹn tiẹ̀ ti wá di bárakú. Mo ń sọ eléyìí fún yín torí pé kí ni Ewu Nbe Loko ló ń gẹ́. Mo sì ń sọ ọgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí mú ẹlẹ́dẹ̀ fi ń wọgbà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yẹn náà máa ṣe tán fi máa wọ àárín wa tán pátápátá tí wọ́n á dẹ̀ dára tó wù wọ́n. Kí wá ló bí ètò tí mò ń ṣe lénìí? Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló ti sún. Ẹ rẹ́dí àti wo fídíò wa mọ́. Ẹ ti rí wa bí onírọ́. Ẹ ti rí wa bí ẹjọ́ kan sọ̀rọ̀ lásán. But Ọlọ́run tó ṣẹ̀dá ìran ọmọ kóòtù òjìrè ó rínú mi ó rọ́kàn mi. Ó mọ̀ yìí pé bí ipa mi ṣe mọ náà ni mo ṣe ń sá. Ṣé mi ní kí n jáde kí n lọ gbẹ́gbọ́n kí n gbàdá kí n máa ní mo fẹ́ gbèjà ilẹ̀ mi ni? Òwe Yorùbá ní bọ́wọ́ èèyàn ò tẹ èkú idà kì í béèrè ikú tó pa bàbá ẹ̀. Kí ni mo ní tí mo fẹ́ fi dájà ìjà yìí? Mo dẹ̀ ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà yìí pé gbogbo wa pátápátá la ní nǹkan dárí tá a lè fi jà á. Ìwọ tọ́lọ́run fún ní ẹ̀bùn bíi tèmi tó ní ẹnu iná la ní. Gẹ́gẹ́ báwọn kan ṣe bú mi gbogbo gbà wọ́n ní janujanu ni mí, wọ́n ní ẹnu nìkan ni mo ní. Mo dẹ̀ dúpẹ́ pé ẹnu yẹn mò ń lò ó. Ṣèbọ́ Ọlọ́run fún mi lẹ́nu mo dẹ̀ ń lò ó fún ìran ọmọ Yorùbá. Ìwọ tọ́lọ́run fún lẹ́nu tó kọ̀ tó lò ó. Ìwọ tọ́lọ́run fún ní owó ó kọ̀ ó lò ó. Ọlọ́run fún ẹ ní mímọ̀ nìyàn ó kọ̀ ó lò ó. Ọlọ́run fún ẹ lóògùn ó kọ̀ ó lò ó fún ìran ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá. Ta lọ́lọ́run fẹ́ dá lẹ́jọ́ ní èmi àti ẹ? Èmi tọ́lọ́run fún lẹ́nu nìkan rẹ́ pẹ̀lú nìkan ni mo ní. Mo dẹ̀ ń rí dájú pé ẹnu yẹn mò ń lò ó. Mo lérè pàtàkì tí màá gbà lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ tó ní tó kọ̀ tó lò ó, Ọlọ́run á ṣèdájọ́ ẹ̀. Torí pé kí ni gbogbo wa pátápátá la ní ọ̀nà tá a lè gbà láti fi contribute sí inú bí ìran Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn yìí. Ìwọ tó jẹ́ pé ìwé ló mọ̀ ń kọ́, mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, máa kọ́ bẹ́ẹ̀ bó jẹ́ eléyìí tó jìbò pè ní memo articles, write it kó o send ẹ̀ sí gbogbo àgbáńlá ayé kí wọ́n rí kán mọ tá à ń kojú nílẹ̀ Yorùbá. Torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ipa Tinubu ò ká o. Ẹ pín ètò yìí. Ìwọ tó bá jẹ́ owó ló ní ọ̀nà tó bá fi lè lò ó tá fi wúlò lò ó. Ọlọ́mọ ipò sa ipa tiẹ̀. Ẹlòmíì lówó ṣùgbọ́n kò ń sọ̀rọ̀. Ó dẹ̀ lówó kò ń sọ̀rọ̀ kò lóògùn ṣùgbọ́n tó ní òun lówó. Tó bá jẹ́ yẹn náà ló fẹ́ fi ran ìran ọmọ Yorùbá lọ́wọ́ fi ràn wọ́n lọ́wọ́. Ìwọ tó dẹ̀ jógun náà ló ní. Má ṣoògùn fáwọn olóṣèlú mọ́. Àwọn olóṣèlú tó ṣoògùn fún àwọn náà látún kóra àwọn ọjọ́ tá pé bí kó tó tún wá pa ẹ̀. Torí pé kí ni wọ́n jẹ nínú wọn Nàìjíríà, wọn ò fẹ́ kí Nàìjíríà pín. Wọ́n ní security, wọ́n ní gbogbo ẹ̀. Àtàkùrọ̀ wọnú àdó ti ẹ̀dẹ̀ rèé kò ní mọ́mọ́ ẹ̀ wọ́ bẹ́ẹ̀. Àtàkùrọ̀ wọnú àdó ní mọ́mọ́ ẹ̀ wọ́ bẹ́ẹ̀. Àwọn olóṣèlú yìí wọ́n ní security, sójà bíi 10 ń tẹ̀lé wọn, ọlọ́pàá ní rẹpẹtẹ. Ìwọ ò dẹ̀ ní sójà, ò ní kankan. Ìwọ tó ológun tó jàjẹ́ sára bó o ṣe jẹ́ tó yẹn ìyàwó ẹ̀ lè má jẹ́ o. Ọmọ ẹ̀ lè má jẹ́ o.
tọ́mọ ẹ bá dẹ̀ jẹ́ ìwọ ń wà cautious òun ṣọ́ra òòjè wọ̀ o ṣe tí wọ́n ní kó má ṣe ọmọ tiẹ̀ tí wọ́n ò mọ bó ṣe ń rìn o ò mọ tó ti dáwọ́lé o mọ tó ti ṣe ògùn ti bàjẹ́ lára ẹ̀ wọ́n lè ṣàkọlù sí kán pa á torí pé ni àwọn olóṣèlú tó ń ṣokùn fún wọn ò ṣe tó tọ́ wọn ò ṣe tó yẹ kí wọ́n ṣe àwọn tí ò tọ́ nípò tó ń ṣokùn fún wọ́n ti wà nípò ipò yẹn torí tí wọn ò mọ̀ ọ́n lò wọ́n ti fi ṣekú pa ọmọ tó bí. ẹ jẹ́ ká rọrùn jílẹ̀ ọmọ Yorùbá bó ṣe ń lọ yìí kò dáa ó léwu mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ká bẹ Ọlọ́run kí ìran Yorùbá má dohun ìtàn kọ́lọ́ má jẹ́ kí ìran wa kó dohun ìtàn ewu ń bẹ lóko ló ń gẹ́ ikú ìjọ̀gbọ̀n ìwàhálà ó ń bẹ lóko ló ń gẹ́ o wọ́n ní ló ń gẹ́ fúnra ẹ̀gẹ́ ewu ara ibi tó dé à ń ṣe wú ewu ikú gbogbo ẹ̀ ó wà lóko ló ń gẹ́. ṣùgbọ́n kàkà kí ìran Yorùbá dìde níṣẹ́ là ń sùn mo máa jókòó mo ti rò ẹ̀yin tẹ́ ń fọ́lọ̀ mi ẹ ti mọ̀ bó ṣe díẹ̀ tí mo ti jí bí ètò mi jẹ́ mọ́ tí mo fẹ́ sọ I don't know what to say but ohun yẹn ń kọ́ sí mi pé má sinmi ẹni bá fẹ́ kó wò ẹni bá fẹ́ kó má wò pariwo ẹ̀ṣẹ̀ máa kígbe ipe wàhálà ń bọ̀ ìjàngbọ̀n ń bọ̀ ọmọ Yorùbá mélòó ni ilẹ̀ ta ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Yorùbá lé ní tán bá ní ká wọ́n pa square miles àbí bá lè ṣe pé mi ìṣú àpò tó 300,000 square miles àbí square kilometre ẹni mi ìṣú àpò tó àwọn kan ní more than 1 million square miles wọ́n sì ń jà wọ́n protect wọ́n defend ilẹ̀ yẹn pé rárá àlègbà kájèjì ìjọba lé wa lórí ẹ̀yin títí yóò tí ì tó 300 square miles ẹ fọwọ́ lẹ́rán àjèjì dẹ̀ ń gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ àdánù pípẹ́ báwo la ṣe ń ronú àwa ènìyàn àwa ọmọ Yorùbá ṣé ọ̀rọ̀ yóò kọ́ fi èyí pé ó ní bó ṣe rí nínú ara ni gbogbo ìgboro wa làwọn àjèjì ti gbà tán kò sí ilẹ̀ Yorùbá lọ́wọ́ ọmọ Yorùbá mọ́ tó bá ń sọ yìí pé kò kàn ẹ́ ohun tó ṣe yín mi gangan ń bọ̀ wá ṣe yín tiẹ̀ náà gangan gbogbo wa ló kàn gbogbo wa ló kàn gbogbo àárín ìgboro wa àwọn ọmọ ìbò ti gba gbogbo ẹ̀tọ́ wọn ti rà tán mọ́ wa lọ́wọ́ kò sí kankan mọ́ on daily basis tí bá gba àárín ìgboro yẹn ìbànújẹ́ bu ọkàn mi ní pé for God's sake torí màá rí tí wọ́n ń wó ilé àwọn old ilé táwọn bàbá ńlá wa tí wọ́n ní wọ́n rí pé wọ́n tún ti ń wo tí bá máa find out pé ta ló ra ibi ìta ló ń kọ wọn lọ́mọ Ìgbò kan wọ́n lè gbọ́ Mr. Chukwuna ọ̀run ni tó ń ta telephone accessory lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ yẹn ló ra ibi yìí telephone accessory tó o bá rìn síbí wàá gbọ́ Mr. kìnnì kan Mr. Chukwuebele òun ló ní eléyìí kí ló ló ti ró òun ló ta fúrúùtù lẹ́gbẹ̀ẹ́ CBN níbẹ̀ yẹn ibẹ̀ ló ti ń ta fúrúùtù ó ti ra odindi ilé sáàárín ìgboro gbogbo ilé pátápátá not in Àkúrẹ́ alone bó ṣe ń ṣẹlẹ̀ l'Ákúrẹ́ ló ń ṣẹlẹ̀ l'Ádó ló ń ṣẹlẹ̀ l'Óṣogbo ló ń ṣẹlẹ̀ nìbàdàn ló ń ṣẹlẹ̀ lábẹ́òkúta ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti gba gbogbo ẹ̀ tán inú gbọ́ tẹ̀yẹ tó gbẹ́kẹ̀lé bàbá wa nílẹ̀ sí inú gbọ́ bàbá wa filẹ̀ sílẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ ti ṣe sí ọ̀fọ̀ àbíkílẹ̀ ń pè tẹ́ ẹ ti ṣe sọ́bẹ̀ ẹ̀ lẹ́ ti ta gbogbo ẹ̀ tán fáwọn àjèjì ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ tí ò ń ṣe tàgèjì ò tí ẹ̀ gbà làwọn Fúlàní ti jọba nínú ẹ̀ gbogbo fọ́rẹ́sì gbogbo àwọn ilẹ̀ tẹ́yìn gbẹ́kẹ̀lé àyíṣàwà forest nìkan àwọn Fúlàní ló ń kọ̀ǹtró bẹ́ẹ̀. ẹnìkan gbéra ó lọ núgbó ó lóun fẹ́ lọ ṣe mímọ́ nǹkan tán lọ ṣe nínú igbó òun nígbà tó dé núgbó ohun tójú ẹ̀ rí ó sá padà wálé. tàbí ẹni wa lẹ́kìtì tí mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà
tó gbéra tó rí Fúlàní lára àwọn Fúlàní tó jíyàn gbé tí wọ́n ń kàkọlù wọ́n wá sáàárín ìgboro wọ́n dé gboro wọ́n ra oúnjẹ wọ́n ra fúrúùtù wọ́n ra gbogbo ẹ̀ wọ́n ṣe ó ṣà ń ṣọ́ wọn ó ń ṣọ́ wọn bó ṣe ṣọ́ wọn títí tí wọ́n ra gbogbo tó fẹ́ rà wọ́n dì í wọ́n bẹ̀ sí ní lọ ó ń tẹ̀lé wọn ó fọgbọ́n ń tẹ̀lé wọn ó gbé ṣakabula dání ṣakabula ẹ ti mọ ilé ìtàn pé ṣakabula já kó kì í bọ́ ó tó yìí ó tẹ̀lé wọn títí ó rí pé kíní yẹn ń jìnnà sí igbó yẹn ń jìnnà sí òun náà wá fọgbọ́n ṣe nígbà tó débi tó ti lajú tó ti rí wọn ó ní kò sẹ́ni tó sọ fún un tó fi padà èyí tó bá níbẹ̀ gbogbo àwọn tó wà níbẹ̀ pátá AK-47 ní gbogbo wọn kó dání àgbárí ìbọn burúkú ayé àtọ̀run ó lóun àwọn kẹ̀kẹ́ ó dáa kí làwọn gan fẹ́ fi kojú àwọn eléyìí ṣé ṣakabula yẹn kan ṣí kó ti sí kó tó yìí ṣóun ló fẹ́ fi kojú àwọn tó jẹ́ pé wọ́n gbé dání tó jẹ́ pé kárárá ní machine ni máa fúnra ẹ̀yìn wọn automatic spray pá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  ṣóun ló fẹ́ fi ṣakabula ṣí kì í sí ní ẹyọ kan pọ́sà kó tún ṣí kó tún kì í sí ibi tó ti kó o tí ẹ̀ tí ì ní sí tí ìbọn ti máa já gbogbo orí ẹ̀ dànù tápátòkú yóò bá ẹ fúnra inú ewu ni ìran Yorùbá wà ìwọ lọ́hùn wọn ló kú yé ìwọ ló mọ bó ṣe ń pín tó bá ń pé ó pín ní kí ó rú wá yìí kí irú èmi kí agbára kan wà ní gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ ìwọ lọ́hùn kò ní ṣẹlẹ̀ sí ìran mi ìwọ tó dẹ̀ dá mi níran pé kí n wà níran Yorùbá ó yé ìwọ lọ́hùn ó yé ìwọ lọ́hùn inú ewu ńlá nìran mi wà Olódùmarè Ọlọ́run ò dẹ̀ ní sọ̀kalẹ̀ wá kó lóun fẹ́ wá gbà wá àwa náà ló máa lò Ọlọ́run ti yan àwọn adarí ó ti yan àwọn aṣíwájú fún ìran Yorùbá àwọn gangan ní ìṣòro wa àwọn olóṣèlú àwọn ọba àwọn ìjòyè àwọn olórí ẹlẹ́sìn eléyìí tí àwọn ìjọ leader gan dá lójú òun as a prominent person nílùú mo sọ ọ̀rọ̀ yìí nígbà kan rí mo tún repeat ẹ̀ fún yín lè ní kẹ́ mọ̀ ohun tí inú Ọlọ́run dùn sí jù láyé òun ni pé kí ènìyàn kó jà fún ìran ẹ̀ kò sí ohun tó dùn mọ́ Ọlọ́run nínú torí láyé kí ènìyàn dìde kó jà fún ìran ẹ̀ look at you now ìran Yorùbá ni ẹ́ o ò ní ìpinnu kankan fún ìran Yorùbá o ò ní ìgbésẹ̀ kankan fún ìran Yorùbá o wá rò pé inú Ọlọ́run á dùn sí ẹ má jẹ́ kí n parọ́ fún ẹ inú Ọlọ́run ò lè dùn sí ẹ torí pé kí ni mo ní ẹ̀rí àrídájú nínú Bíbélì tí mo gbàgbọ́ nínú ẹ̀ tí mò ń kà Kìrìsìtẹ́nì ni mí mo ní ẹ̀rí àrídájú nínú Bíbélì bẹ̀rẹ̀ látòrí Mósè mi ìfẹ́ lọ sí àwọn tó wà lẹ́yìn gọ́ra bá ní ká máa padà sọ́dọ̀ àwọn Abrahamu kankan a máa fàgùn Mósè ó nífẹ̀ẹ́ ìran ẹ̀ débi wípé Ọlọ́run rí inú ẹ̀ wípé eléyìí máa nífẹ̀ẹ́ ìran ẹ̀ o Ọlọ́run pè é ó pèsè fún un pé ìwọ ni màá fún ní agbára láti make sure pé àwọn ọmọ Ísírẹ́lì bọ́ jáde lóko ẹrú ààfin Fáráò ni Mósè ti dàgbà o gbogbo nǹkan àṣẹ tí Fáráò nílò gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ Mósè o tí Mósè ò bá ṣàkọlù sí àwọn ọmọ Íjíbítì tó ṣàkọlù sí ó ṣeé ṣe kí Mósè padà jẹ Fáráò ipò Fáráò kò dìmú torí ọmọ obìnrin Fáráò ló ń gbé Mósè ó dẹ̀ ti rí gẹ́gẹ́ bí ọmọ. Mind you, nítorí pé Mósè ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ìran Hébérù flow nínú ara ẹ̀ bó ìran bẹ́ẹ̀ jẹ́ Yorùbá ṣe flow nínú ara mi. Orí àwọn ọmọ Egypt tí wọ́n lu àwọn ọmọ Hébérù ìyẹn ìran ẹ̀ ó ní ìran mi ni wọ́n dẹ̀ lù yìí o. Ó fèsì ó wà tó ń wò sí ó kọlu àwọn ọmọ Egypt yẹn torí Ọlọ́run fún lágbára ó ní agbára gan
ó kọlù wọn, ó pa wọ́n dànù, ó lù ú pa gbígbígbí, ó da blow bojú ẹ̀, ó kó bo imú àtẹnu àti gbogbo ẹ̀ pọ̀. Ìyẹn kàn sísì èmi ni kò lè mímọ́, kẹ tó ṣẹ́jú ó ti kú. Bóyá kò tiẹ̀ tí ìkú tán gbà tí Mósè, wọ́n ní Mósè gbẹ́ ilẹ̀, èmi kọ́ mo sọ ìtaari nínú Bíbélì ni, kí á Mósè ti gbẹ́lẹ̀ ó ti sí, ó bò síbẹ̀ pé lọ máa kú eléyìí tó kù nínú ilẹ̀ bẹ́ẹ̀, ó kọ́va ẹ̀. Nígbà tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ńkọ́, ó bìlífù bá ṣìírí òní tú. Nígbà tá ṣìírí tú làwọn ọmọ Egypt rí i pé àsọ̀tá wa la gbé síra sínú ilé, ẹ jẹ́ ká tètè wọgbọ́n dá sọ̀rọ̀ ẹ̀ ká pa sọ̀rọ̀. Mósè ferege ó sá, níbi tó sá lọ ó sì pàpà ń jẹ, ó sì jẹ ọ̀rọ̀ ìran ẹ̀, ó sì jẹ nínú ọkàn pé ọ̀dọ̀ owó lòun lè fi ran àwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́. Ìyà tó jẹ wọ́n yìí pọ̀, ṣùgbọ́n kò yé títí tí Ọlọ́run fi ń wo ọkàn. Ẹ mọ̀ pé ojú lèèyàn ń wò, bọ̀tọ̀ Ọlọ́run á máa wo ọkàn. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní wo ọkàn àwọn ènìyàn títí tó fi dé ọ̀dọ̀ Aaron. Aaroni tó jẹ́ ẹ̀gbọ́n fún Mósè, ó ní Aaroni yìí ó ní kò nífẹ̀ẹ́ ìran ẹ̀ tó Mósè. Ó pe Mósè, ó ní Mósè bọ́ sálúbàtà ẹsẹ̀ ẹ̀, mo fẹ́ rán ẹ níṣẹ́. Bọ́ sálúbàtà tán sọ yẹn ẹ̀fíìsì ní gbogbo ẹ̀ o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún Mósè ni pé mo ti yàn ẹ́ fẹ́, àyànfẹ́ mi ni ẹ́, mo dẹ̀ fẹ́ lò ẹ́ láti rí dájú pé ìran Ísírẹ́lì wọ́n jáde kúrò nínú ìgbèkùn. Ọlọ́run ò sọ̀kalẹ̀ o, ó lo èèyàn ni o. Mósè gbìyànjú pé Ọlọ́run máa lò mí sẹ́ẹ̀, èmi akọ́lòlò, èmi tí mi ò lágbára. Ọlọ́run ní irọ́ ló pa. Ìfẹ́ ìran yẹn tí mo rí lọ́kàn ẹ ló máa jẹ́ kó o ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀. Ìwọ ni wàá ṣe, kò ní yẹ̀. Mósè dẹ̀ gbà fún Ọlọ́run pé tó bá ti tì mí lẹ́yìn tó ti fún mi ní bákọ̀ bó ti parí, má ṣe. Ọlọ́run wá ní mọ́ wọ́ọ̀rì, ó fi àwọn kan tì, ó fi Mariam tì, ó fi Aaron tì, ó fún ní Caleb, ó fún ní Joshua, ó fa àwọn kan tì pé ó yá ẹ máa báṣẹ́ yẹn lọ. Nítorí pé Mósè ó gbá ohùn Ọlọ́run, ó jà fún ìran ẹ̀. Ẹ wo àwọn nǹkan tí Mósè achieve, tí ò tí sí ẹ̀dá alààyè tó achieve rí nínú ìtàn, nínú ìran. Mósè rí Ọlọ́run, bó tiẹ̀ jẹ́ pé ìkẹyìn sí ẹ̀ lórí, kò tiẹ̀ sẹ́ni tó, ẹni tó bá gbogbo àwọn tó parọ́ láyé òde òní, àwọn gbóhùn Olúwa irọ́ lẹ̀ pa. Tẹ́ ẹ bá gbọ́ ohùn Ọlọ́run etí yín máa dì ní. Ẹ yé parọ́ fẹ́ni bòdì, ẹ mo gbọ́ ohùn náà sì ké wípé ọmọ mi wá máa ṣiṣẹ́ ní olè onírọ́ ní gbogbo yín. Kò sí nínú yín tẹ́lẹ̀ gbóhùn Ọlọ́run. Ẹ gbọ́ ohùn kankan. Ohun tẹ́ gbọ́ ni pé ọmọ bísínẹ́sì wà ń bí church, owó wà nù church gan o, lọ dá church ilẹ̀ kí wọ́n náà lè rówó. Ohun tẹ́ gbọ́ nìyẹn, kì í ṣe ohun Olúwa. Mósè ó sọ fún Ọlọ́run, torí Ọlọ́run, bí Ọlọ́run ṣe rí ọkàn ẹ̀ tó mọ́, Ọlọ́run sọ fún pé okay, you can do this. Ó dẹ̀ gbà fún Ọlọ́run. Nígbà tó Ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀ pé inú mi dùn sí ẹ Mósè, kí ni kí n ṣe fún ẹ? Ó ní wọ́ Ọlọ́run, kò sí tí mo fẹ́ tó ti ṣe, ṣùgbọ́n jẹ́ kí n rí ẹ. Ọlọ́run wá sọ wọn ò lè rí mi sẹ́, ẹ̀yìn mi ló lè rí. Ọlọ́run wá fi pamọ́ sínú ihò òkúta. Nígbà tí Ọlọ́run wá ń kọjá, ó wá rí ìkọ̀yìn sí Ọlọ́run. Nígbà tó sọ̀kalẹ̀ lórí àpáta mi tó ti rí Ọlọ́run, gbogbo àwọn tó pàdé Mósè, gbogbo wọn náà ló kú dànù. Torí ojú ẹ̀ ó kọ́ mọ̀nàmọ́ná bí iná ni, pẹ̀lú ìbẹ̀rù. That is to tell you bí Ọlọ́run ṣe nífẹ̀ẹ́ Mósè tó. Kí ni nǹkan tí Mósè ṣe? Nǹkan méjì ni. Àkọ́kọ́, ó fẹ́ràn ìran ẹ̀ tọkàntọkàn. Ìkejì, ó gbọ́ ọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu. Ó fi àyè sílẹ̀ fún Ọlọ́run. Ọ̀rọ̀ Mósè nìyẹn. Ẹ tún wo àwọn tí ó wà nínú Bíbélì bẹ́ẹ̀ tọ́lọ́run fẹ́ràn, nítorí pé wọ́n fẹ́ràn ìran wọn. Sọ̀rọ̀ Dáfídì. Gòláyàtì, mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú ètò mi, Gòláyàtì tí Dáfídì pa kò kàn déédéé ṣe pé bóyá Gòláyàtì kú o, ó ní nǹkan tó ṣẹlẹ̀ o. Gòláyàtì gan Ọlọ́run ni o. Ọlọ́run wá fi Gòláyàtì, ó fi fún Dáfídì pé ọmọ kékeré ni màá wá jẹ́ kó pa ẹ́. Kí dẹ̀ nìdí? Dáfídì fi gbogbo ọkàn ó fi fẹ́ Ọlọ́run, ó fi nífẹ̀ẹ́ ìran ẹ̀. Gbogbo ọkàn ló fi nífẹ̀ẹ́ ìran ẹ̀. That is ìran Ísírẹ́lì. Nígbà tó Ọlọ́run ń píkì àwọn tó fẹ́ jẹ́ olórí, Samuel ó dé inú ilé, Ọlọ́run darí ẹ̀ nínú ilé, ìwọ́n ní kì í ṣe inú ilé ibi.
ó délé ìwọ̀n Ọlọ́run ní kì í ṣe bẹ̀sẹ̀ ó débi Ọlọ́run ní kì í ṣe ó ní máa lọ sí ilé lágbájá ibẹ̀ lẹ́ni tí mo fi òróró tí wàá fi òróró yàn ibẹ̀ ló wà ní kí nítorí kí ni ènìyàn ń wojú Ọlọ́run wọkàn Ọlọ́run ti sáàṣì ọkàn gbogbo àwọn ọmọ Ísírẹ́lì pé ta ló tún nífẹ̀ẹ́ ìran ẹ̀ tí mo tún lè lò tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ bíi Mósè bó ṣe nífẹ̀ẹ́ ìran ẹ̀ nígbà náà Ọlọ́run dẹ̀ ti rí i pé Dáfídì ló tún nífẹ̀ẹ́ ìran ẹ̀ tí mo tún lè lò Ọlọ́run dẹ̀ dàrẹ́tì Sámúẹ́lì pé máa lọ sí ilé Jésè lọ́wọ́lọ́wọ́ yìí màá wá sọ fún ẹ ní ìkan nínú àwọn ọmọ Jésè wo ni wàá mú nígbà tó débẹ̀ Mósè náà ń kó bó ṣe gidi fòfò bó ṣe tóbi tó ẹ̀mí mo ní Mósè Samuel ó wò ó gbé kiri jáde ó ní ẹlẹ́ Ọlọ́run ló mi ò fẹ́ torí yẹn wọ́n jáyà gbogbo wọn lọ sí pọ́nlẹ̀ tó tóbi dànù Ọlọ́run ní mi ò fẹ́ wọ́n Olúwa wọn ti tán Olúwa ni wọn ò ti tán béèrè lọ́wọ́ bàbá wọn bóyá wọn ti tán bàbá náà bá ní àwọn ti tán ṣùgbọ́n àbígbẹ̀yìn pápátá tó sì kéré òun nìkan ló kù ló wà nínú pápá mi tó sọ Ọlọ́run ní yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ lọ mú wá wọ́n ṣẹ̀ wá ránṣẹ́ lọ mú Dáfídì wá that is to tell you pé Ọlọ́run ń wo ọkàn ní torí Ọlọ́run rí ọkàn Dáfídì pé ó nífẹ̀ẹ́ ìran ẹ̀ wọ́n fòróró yàn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn òmìrán àwọn tó giant tó bí dànù Ọlọ́run ò mú wọn ṣùgbọ́n torí Ọlọ́run rí ọkàn Dáfídì ẹ wo iye ogun tí Dáfídì jà nítorí ìran Ísírẹ́lì pẹ̀lú bó ṣe ṣẹ̀tọ́ pẹ̀lú bó ṣe ṣàgbèrè tó pẹ̀lú bó ṣe pààyàn tó Ọlọ́run sì pàpà sọ fún Dáfídì pé ẹni bí ọkàn mi rèé Dáfídì ẹni bí ọkàn mi mo nífẹ̀ẹ́ apààyàn ni o alágbèrè ni o Ọlọ́run sì pàpà pé ní ẹni bí ọkàn mi that is why Ọlọ́run sọ pé àwọn tí mo bá máa fẹ́ràn wọn no matter what màá ṣàánú fáwọn tí bá máa ṣàánú fún màá fi ìfẹ́ hàn fáwọn tó bá yẹ kí n fìfẹ́ hàn fún that is God kí ló mú kí Ọlọ́run yọ́nú sí Dáfídì Ọlọ́run ò ṣe fi ọ̀tá kó fi jọba fún wọn ṣùgbọ́n Ọlọ́run rí Dáfídì pé inú ẹ̀ tọkàntọkàn ló fi fẹ́ràn ìran ẹ̀ and God select him God anointed him Ọlọ́run dẹ̀ fẹ́ nígbà tó kojú Gòláyátì gbogbo àwọn èèyàn náà bẹ̀rù ọmọ kékeré yìí ó iye tí ó ẹ wo dídí ògùn ọjọ́ ọ̀la tó fẹ́ lọ kú sọ́nù Ọlọ́run wò wọ́n nìyẹn Dáfídì pa Gòláyátì pẹ̀lú ogun ẹyọ kan péré. Ìwọ gẹ́gẹ́ bí ìran ọmọ Yorùbá tó dá ẹ lójú pé ìran mi ìran Yorùbá ni àtọ̀tún àtòsì báwo ló ṣe nífẹ̀ẹ́ ìran ẹ̀ tó. I can boldly tell you pé Ọlọ́run fẹ́ràn mi gidigidi torí Ọlọ́run rí inú rọ́pọ̀ mi pé mo fẹ́ràn ìran mi. Ọlọ́run rí inú rọ́kàn mi pé mo nífẹ̀ẹ́ ìran mi tọkàntọkàn that is why tọ́lọ́run ṣe ń fẹ́ mi ní gbogbo ìgbà. Gbogbo bí mo ṣe ń rìn gbogbo bí mo ṣe ń ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Ẹ̀yin tọ́lọ́run gbé sókè ẹ lẹ́nu ẹ lóhùn ẹ ní ipò ẹ lówó ẹ lóògùn kí wá lẹ̀ ń ṣe láti rí i pé ẹ dáàbò bo ìran Yorùbá lọ́wọ́ àkọlù ojoojúmọ́ a lè rìn bá a ṣe fẹ́ mọ́ ìbẹ̀rù bójú ò jẹ́ ká lè rìn mọ́. Ṣé irú àwọn tó pera wọn lólóṣèlú adáwa lónìí wọn ò ní dáhùn ìdí ni wípé gbogbo wọn pátápátá ló ní sójà tó ń gáìdì wọn. Ikú ìbá àpá ẹ ìwọ ń pápá ìwọ nà tá bá wá ju bọ́ǹbù sí ibi tó ń gbé the worst tó lè ṣe wọn á send the delegate láti state government house wọn ní kán lọ kí àwọn family tí bọ́ǹbù pa ló bá tán. Ẹni kú ni tiẹ̀ dẹ̀ gbé ṣé kò parí kò tán. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Àwọn aráabí ń gbìyànjú àti wọ́n gbìyànjú àti gba ilẹ̀ Yorùbá láti take over gbogbo ẹ̀ lọ́wọ́ ìran ọmọ Yorùbá ni o. Ní tí ò dẹ̀ jẹ́ kó jọ àwọn tó ń pera wọn lólóṣèlú wa tí ò jẹ́ kó jọ wọ́n lójú
àṣírí wọn tú kò bo ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ṣe citizen Nàìjíríà by money ni wọ́n kàn fi citizen yẹn wọ́n fi ń kó owó ni wọ́n ti di citizen Amẹ́ríkà tó bá di gbams àtọmọ àtìyàwó wọn Amẹ́ríkà tó bá di gbẹm no ẹ bá mi lu ibi tí mo travel lọ recently nínú ibi tí mo wà mo wá rí tẹ́nìkan kó àwọn ọmọ wọlé àwọn ọmọ wọ̀nyẹn wọ́n kó gbogbo wọn sínú business class ọmọ mẹ́rin mo rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹnìkan ló bí wọn wọ́n kó gbogbo wọn dà sínú business class àwọn ọmọ kéékèèké mo wá wọ ọmọ níta bá wọrú ẹni báyìí ó lè jẹ́ olóṣèlú kan ní bàbá àtìyá wọn torí kò lè jẹ́ common people bí irú Omoluka báyìí kí ni mo fẹ́ kọ́ ọmọ mẹ́rin travel kí n kó gbogbo wọn sí business class 5 million 6 million tons so kí ni mo fẹ́ mú jáde ni pé irú àwọn wọ̀nyẹn owó wà bí wọn ò bá rówó private jet tó máa gbé wọn fò lọ sí Amẹ́ríkà tí ìkí bá ti dá ẹyẹ wọn máa fò ní lọ́wọ́ kan tó o bá ti rí business jet tàbí business private jet wọ́n á sanwó business jet ọ̀fẹ́ náà wọ́n máa jẹ gbádùn débi tán wà ní. ṣé rí èmi mò ń jẹ́ kí òye mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé ọ̀rọ̀ yìí ọwọ́ wa ló wà ọwọ́ wa ló wà ẹ̀yin ni kẹ́ ẹ dìde ẹ̀yin ni kẹ́ ẹ múra ẹ̀yin ni kẹ́ ẹ jígìrì torí pé kí ni ewu ń bọ̀ ewu bẹ lóko ló ń gẹ́ ẹwu gba àkọlù tán ṣe ṣèkìtì lọ́yọ̀ ọ̀sẹ̀ tó lọ òun wo tí bàbá Èkìtì pariwo wọ́n ti dé àti kí lórúkọ ẹ̀ Martins wọ́n ti dé o wọ́n ti kọlu Èkìtì o ṣé wọn kọ́ lóńdó state ni wọn kọ́ lọ Ọ̀ṣun state ni wọ́n kọ́ lọ Ọ̀ṣun wọ́n kọ́ lóńdó wọ́n kọ́ lọ Ọ̀yọ́ state kódà Ògùn wọ́n kọlù wọn lọ́gùn state ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú náà ti sá kúrò ní ìlú wọn nítorí àkọlù Fúlàní kí ni Yorùbá ṣe lé lórí. kí n tó bá parí ọ̀rọ̀ mi mo padà sọ́dọ̀ ẹ̀yin kábíyèsí ẹ̀yin aláyélúwà ẹ̀yin igbákejì òòṣà ẹ̀yin aṣojú Olódùmarè lórí ilẹ̀ ayé ọ̀dọ̀ yín ni mo wà o. ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho òòṣà ó dìde ó lóun fẹ́ jà fún ìran ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ló ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdojúkọ lọ́tún lósì bà dúkìá ẹ̀ jẹ́ ṣe gbogbo ẹ̀ débi pé ó lọ ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Benin wọ́n tú sílẹ̀ ẹ̀yin kábíyèsí náà lẹ kúkú sọ̀rọ̀ kábíyèsí wa Ọ̀jájá àrólé Oòduà kábíyèsí wa Olúgbọ́n kábíyèsí Ọlọ́wọ̀ kábíyèsí Alákẹ́ kábíyèsí gbogbo yín pátápátá ẹ̀yin náà lẹ sọ pé rárá o Sunday Igboho máa bọ̀ ìtò ṣe wá ń lẹ Yorùbá yìí àfẹ́kù wa bá wa dá sí ẹ̀yin lẹ́dẹ̀ sọ fún wa Sunday Igboho ṣàlàyé ẹ̀ kúkú dènà ìpérọ́ ni wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ pé ṣé ó lè rẹ́jẹ 50,000 ó lóun máa rí 50,000 èyí tó ju 50 ti wà àti àwọn tó wà nílẹ̀ ti lé ní 100 àwọn volunteers tí wọ́n ti send message sí mi Omoluka jọ help wa afẹ́jọ́yìn mi ò lè wọ́n ti lé lọ́dọ̀ mi nìkan over 1,000 lọ́dọ̀ tèmi nìkan tí wọ́n ti message mi over 1,000 ti wà lọ́wọ́ mi nìkan. Bàbá dẹ̀ ti rí kí ló ń dá iṣẹ́ yìí dúró ẹ̀yin kábíyèsí wa ẹ bá wa bẹ̀ Tinubu kó tètè ṣe tó yẹ kán ṣe kán tètè sáìn ìwé tó yẹ kán sáìn lóòótọ́ àti gbọ́ pé wọ́n gbé fún lóyè ṣùgbọ́n èmi ò lè support pé kó lóyè jáde ṣe anything láìsí pé wọ́n bá rí ìwé yẹn
tó wọ́n publish ẹ̀ tí gbogbo àgbá ńlá ayé rí i pé lóòótọ́ níjọba fún ní go ahead. Báàmì Májàsọ́lá owó bàbá dámì ọmọdé yẹn mọ́ tí Nàìjíríà ò bá ti announce kan publish ìwé jáde ẹ máa lọ́bì kankan. Kán pa Èkìtì kán pa wọ́n kù làjì kán pa Oǹdó ṣèjì kán pa wọ́n kù èmi nìkan. Wọ́n Omoluka yìí tara ẹnìkan ló mọ̀ bó ṣe ń ta mí lára ni. Kán pa gbogbo Ọ̀yọ́ state kán pa Kùlàjì kán pa Ọ̀ṣun. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá màmá jáde màmá dá wọn lóhùn jẹ́ kán pa wọ́n tó bá ká ọmọ anybody la wọ́n dìde bóun dẹ̀ dìde tí Yorùbá bá dìtàn ó dáná nìyẹn. Èmi ò kàn fẹ́ ni mo ṣe ń kígbe lé tí mò ń ké. Tẹ bá ní security Sunday Igboho fẹ́ take over ẹ̀ kí ló pẹ́ fún. Kẹ́yìn kábíyèsí wa bàbá wa Olúbàdàn tẹ́ ẹ bá pé bàbá Olúpọ̀n ẹjọ́ gbéra kẹ́ lọ bá Tinubu kẹ́ sọ pé kí ní ìpẹ́jù ẹ tètè sàn yẹn kẹ́ publish ẹ̀ síta kí gbogbo ayé mọ̀ pé lóòótọ́ lẹ́gbẹ́sẹ̀ yìí fún Sunday Igboho. Tó ń bolo nígbà tó fẹ́ gbé pipeline fún kò jìyà tó yìí kò láre tó yìí. Pàápàá paná sàn yẹn wọ́n tún fún lọ́wọ́ pé ó yàgbà lọ fi kó àwọn nǹkan tí wàá máa lò. Ìgbà tó bá sọ̀rọ̀ tó fẹ́ gbé tiẹ̀ fún Dòkúbò Àṣàrí Dòkúbò kò wọn ò jẹ́ kó ra rẹ̀ bí eléyìí kí adán sàn ìtàn gbé fún. Kí ló dé àkọlù ojoojúmọ́ yìí pọ̀ ẹ̀dẹ̀ sọ pé kí Sunday Igboho wá bá yìí take over ọ̀rọ̀ security kó tiẹ̀ local security yes of course we are talking of federal security or state ó wà lọ́wọ́ gómìnà ó wà lọ́wọ́ president níta dẹ̀ láwọn sójà fún nìyẹn. Wọ́n torí pé àwọn kankan ẹ lè mọ̀nà tọ̀ bí ọlọ́nà òun la ṣe ń sọ̀rọ̀ local security network which is ìrù ẹkùn Sunday ọmọ Adéyẹmọ. Kí ló ń dá dúró ẹ̀yin kábíyèsí wa ẹ tètè bá wa ṣe kó yá ní kánmọ́kánmọ́ ká lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́. Ilẹ̀ ti kú àti ní over tábàlíkà sọ ká má fi ti gbé and exaggerate we have over 100,000 people on ground. Volunteers ẹ má tiẹ̀ fún mi lọ́wọ́ mi ò béèrè owó a fẹ́ defend ilẹ̀ yìí but they can't just come out kan láwọn defend ilẹ̀ wọ́n gbọ́dọ̀ jáde lábẹ́ àsíá kan. Òun ni gbogbo wọn ń dúró fún abẹ́ àsíá kan náà ti gbọ́dọ̀ dìde. But ẹ wo gbogbo bó ṣe ń lọ ẹ wo àkọlù lẹ́kìtì ẹ wo londo state ẹ wo kákàkiri ilẹ̀ Yorùbá ti Kwara ò tiẹ̀ ló kà síbẹ̀ náà ìṣe ni gbogbo wa pápátá ìṣe la fọwọ́ lẹ́rán tá à ń bù ẹni fẹ́ kéńké àtìkẹ́tì ilẹ̀ rí o. Ọjọ́ wo ni mò ń wo odindi mọ́tò lọ́nà rẹ̀ kan wọ́n odindi bọ́ọ̀sì kan wọ́n dẹ̀ kó gbogbo àwọn tó wà nú ẹ̀ wọ́n kó wọn lọ. Gbogbo yín lẹ mọ̀ tí wọ́n bá máa tú wọn lẹ̀ gbogbo àwọn tó wà nú mọ́tò yẹn kọ́ ló máa fara re délé. Èyí tó máa kú nínú wọn á ti kú èyí tó máa délé lọ máa tọ́jú àìsàn ó wà. Torí mo gbọ́ tẹ́nìkan sọ yí pé wọ́n ní káwọn tọ̀ káwọn máa mú nígbà tí wọ́n rìn títí tí ò síbi tó ò sómi tí ò sí tán fẹ́ mu. Ó ní wọ́n sọ fún wọn pé ó yá ẹ tọ̀ sọ́wọ́ yín kẹ́ ẹ gbé sẹ́nu kẹ́ ẹ mú kó òǹgbẹ má bàa gbẹ yín. Ìmájì irú àwọn àìsàn tí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tán máa bá pàdé tán bá dé láti gbùngbùn yẹn wọ́n bẹ̀ sí ní tọ́jú àìsàn yẹn tí wọn ò bá kú síbẹ̀. Ẹ jẹ́ ká ràròjinlẹ̀ ọmọ Yorùbá ẹ̀yin kábíyèsí wa iṣẹ́ ikú sọ́wọ́ yín tó bá ń pẹ́ jù ó léwu. Ẹ bá wa bá bàbá Tinubu sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti ju bí tó rò lọ ká tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ká tètè bá wa gbéwé jáde fún olóyè Sunday ọmọ Adéyẹmọ kó tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yìí o. Àti gbọ́ wọ́n dẹ̀ ti rẹ́dí àti gbé fún yes no doubt ṣùgbọ́n kí ló ń fà á kí ló jẹ́ kó pẹ́. Ìpànìyàn pọ̀ jù ó ti kọjá àfaradà ó ti ń di mi ìmọ̀ tí mo fẹ́ pè mọ́. Ẹ jẹ́ kan bá wa sán ìwé ní kíákíá fún olóyè Sunday Igboho kó lè rí nǹkan fi ṣiṣẹ́. Ẹ jẹ́ kan bá wa sán ìyẹn kọ́kàn gbogbo wa lè balẹ̀ pé yes èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí wọ́n bá ti approve ìwé yẹn fún olóyè Sunday ọmọ Adéyẹmọ
tí olóyè Sunday ọmọ Adéyẹmọ dẹ̀ ti ṣe ID card fún mi pé ID card tiẹ̀ rèé Omoluka gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn, gẹ́gẹ́ bí ọmọ ìlú ẹkùn mo lè nìkan dá wọnú igbó máa flush yes ẹ má rò pé mo rẹ́rìn, mo lè wọnú igbó, mo lè wọnú igbó, ọgbọ́n ló gbà strategy ni nírìn níbẹ̀ bíbi tí wọ́n ti rí wa tán ti débi tán ti ń pa wá ní àáfọ̀gbọ́n rẹ̀ náà. kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́kùn yọ ẹkùn máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni ìmọ̀ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ìmọ̀ fọ ìgbìmọ̀ náà máa sọ fún wa pé ayẹyẹ ẹ̀ tó bẹ́ẹ̀ gba ilé ìkó mú jẹ a máa fún wọn jẹ lẹ́yọ kọ̀ọ̀kan a máa fún wọn jẹ a máa fún wọn jẹ èmi ní kankan bí ìníwòrán mọ̀rọ́bà àárọ̀ àwọn tó jẹ́ pé wọ́n á tó kóra wọn jọ tó á bá wa tó àjọ kóra wa jọ lábẹ́ ìlú ẹkùn yẹn pé rárá ẹ lè máa fi ìyà jẹ àwọn ìran wa tá a wọnú gbó volunteers wọn kúnlẹ̀ mo ń sọ fún yín ní over 1000 lórí fóònù mi. Omoluka ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣe ẹ bá ń bólóyè sọ̀rọ̀ ẹ bá ń sọ fún mọ́ gbòó mo fẹ́ join mo fẹ́ ẹ lọ ní sùúrù tán bá ti bẹ̀rẹ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ kí lọ́mọdé yẹn mọ́ fẹ́ ṣe ó ti fira ẹ̀ lẹ̀ àwọn èèyàn ti wà lẹ̀ ṣùgbọ́n kí ló ń dá yín dúró. Kábíyèsí Olúbàdàn bàbá wa àrólé Oòduà bàálẹ̀ Olúgbọ́n ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣàánú àwọn ọmọ kóòtù ojíire bá wà bẹ Tinubu kó tètè sán ìwé yìí kó gbé jáde tó bá gbé ìwé yìí jáde tí gbogbo ojú rí ó parí. Láísẹ̀nsì tó lóye fi máa ṣiṣẹ́ yẹn òun là ń sọ nípa ẹ̀ o láísẹ̀nsì ní o tó bá ti fún ní láísẹ̀nsì yẹn ó ti tàn iṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ ẹ̀bẹ̀ mú bẹ̀ yìí ẹ dákun ẹ dábọ̀ kábíyèsí adé apẹ́ lórí yín bàtà apẹ́ lẹ́sẹ̀ Fúlàní ò ní gbadé lọ ṣùgbọ́n tẹ bá fọwọ́ lẹ́rẹ́ tẹ ń kó rẹ mọ́rùn gbàgbára yín tó bá wè Fúlàní àwọn tó yẹ kó protect yín tí Fúlàní bá ti gba gbogbo ẹ̀jẹ̀ wọ́n á gbadé sá lọ wọ́n ṣí adé dànù bó ṣe ṣí adé dànù lórí àwọn ọba Haúsá tán sọ gbogbo wọn di sáàkì tán sọ wọn di emir Haúsá lọ́ba tẹ́lẹ̀ àìbìkítà táwọn ọmọ Yorùbá ṣe làwọn Haúsá ṣe tí Fúlàní fi take over mọ́ wọn lọ́wọ́ tí Fúlàní fi di emir mọ́ wọn lọ́wọ́ títí dọ̀la ọlọ́la tí Haúsá ò tiẹ̀ wá nítàn mọ́ ní north. Má jẹ́ káwa náà fọwọ́ lẹ́rán wòrán kábíyèsí ẹ dákun ọ̀rọ̀ yìí ti lágbára ó ti kọjá ti ń pa lóhùn lárónú ẹ dákun ẹ dábọ̀ ẹ gbà wá. Omoluka lèmi jẹ́ o. náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.